ẹ káàbọ̀ sílùú Ibido Ogbo. Ìlú Ibido Ogbo la wà yìí. Ọdún 2008 ni ọba ìlú yìí ti wàjà, àmọ́ láti ìgbà yẹn wọn ò tí ì jọba ẹ̀mí. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé tí Awujale bá wà lórí oyè, wọn kì í yan ọba lórí ìlú yìí. Bẹ́ẹ̀ ni wọn kì í jọba ní ìgbà tí Awujale bá wà lórí oyè. Ní ìgbà tí Awujale ò bá sí ni wọ́n ní àǹfààní láti yan ọba nínú ìlú yìí. Nítorí pé ìlú yìí, oyè ìlú yìí ni wọ́n ń pè ní oyè ajẹkẹ́ ọba tó jẹ. Nítorí pé tí wọ́n bá yan ọba nínú ìlú yìí, ọba náà ní ojúṣe tí yóò ṣe fún Awujale tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni ọba náà ó ní ojúṣe tí yóò ṣe fún Awujale tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú. Nítorí náà kí wọ́n tó jẹ Awujale ti Akilẹ̀ Ìjẹ̀bú, wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ ọba ti ìlú Ibido Ogbo yìí tí à ń pè ní Mogosu. Oyè Mogosu yìí òun ni yóò pẹ̀lú àwọn tí yóò gbadélé Awujale lórí. Nítorí pé ó ti wà nínú àṣà àti ìṣe ilẹ̀ Ìjẹ̀bú wípé àwọn kan wà tí wọ́n ń pè ní ajẹkẹ́ ọba tó jẹ. Lára àwọn ajẹkẹ́ ọba tó jẹ náà ni Mogosu ń bẹ o. Bẹ́ẹ̀ ni nítorí náà lónìí ní on the 15th of February 2026 ni wọ́n gbé adé lé Oba Temitope Oyekunle Oyenuga lórí gẹ́gẹ́ bí Mogosu tuntun ti Ibido Ogbo. Ìtọ́ ti túra rẹ̀ kan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn láti bí 2008 títí di ọdún 2026 yìí ni wọ́n ti wà tí wọ́n ti ní ọba. Àmọ́ lónìí ní on the 15th of February 2026 wọ́n yan ọba tuntun, wọ́n sì gbé adé lé ọba náà lórí lónìí. Ẹ káàbọ̀ sí ìlú Ibido Ogbo. Ìlú Ibido Ogbo la wà yìí. Òní ni à ń ṣe ayẹyẹ ìgbádé ọba wa Temitope Oyekunle Oyenuga lónìí. Ẹ ṣé.
ẹ̀yìn mọ́tò wà lẹ́yìn mọ́tò wà lẹ́yìn. Ọba tó jáde owó. Ọba o ọba láṣẹ ọba. Have you seen it?
Orúkọ tèmi ni Ọmọọba Olúwaṣeun Adébámbọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú yìí. Èmi lọ́mọ Gbèjú ọmọ Olódòdẹ. Ó jẹ́ kọ́ba tó jẹ. Mo tó wá jẹ́ ìkan nínú àwọn afọbajẹ inú ìlú yìí. Èmi ni àrò Mogosu tinú ìlú Ibido Ogbo. So ọ̀rọ̀ oyè ọba Mogosu tá jẹ lénìí ó jẹ́ nǹkan ìwúrí ńlá nínú ìlú yìí fún gbogbo ọmọ ìlú Ibido Ogbo nílé lóko that brought anywhere. This event happened last time close to 65 years ago nígbà tí Awujale àná tó wájà ń Ijebu òde jẹ. So oríkì wa ni pé ó jẹ́ kọ́ba tó jẹ. It is a must. Mogosu of Ibido Ogbo gbọ́dọ̀ jẹ kan tó jẹ Awujale Ijebu òde. Torí ẹ̀ ní gbogbo oyè yìí ṣe débi tá délé ni. A parí ìpèbílẹ̀ ní ọgbàdélé Mogosu lórí. So nǹkan ìdùnnú ńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọ ìlú yìí. Ẹ rí pé gbogbo àwọn baálẹ̀ Ògbó 16 àwọn ọba káàkiri wọ́n ti wá kí kábíyèsí wa. So ọba ìṣẹ̀ǹbáyé ni Mogosu, ọba tí ń gbadé lọ́ba lórí. Ó jẹ́ kọ́ba tó jẹ́ ọmọ Gbèjú Olódòdẹ. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Awujale Ijebu is the paramount ruler of Ijebu Kingdom. And been a very important role tó jẹ́ ọba paramount ruler. Mogosu Ibido Ogbo náà jẹ́ ìkan pàtàkì ọba pàtàkì tó máa jẹ ká tó jẹ Awujale. Òun gangan Mogosu Ibido Ogbo yìí ni ọba that will play the traditional role tó máa place a crown lé Awujale tó fẹ́ jẹ lórí. And this is why tó ṣe gbọ́dọ̀ jẹ lé Mogosu Ibido Ogbo kí ọba Awujale tó jẹ. Ìkọ́ nǹkan bá lálẹ́sẹ̀ ìkọ́ kan ò ní kẹ́jò. Àdúrà tí mo gbà fún gbogbo ọmọ ìlú Ibido nílé lóko àtàwọn tó wá láti Canada àtàwọn tó wá láti US àtàwọn tó wá láti UK àtàwọn tó wà lÉkòó Ìbàdàn àti gbogbo àdúgbò yìí. A gbàdúrà pé ayọ̀ àtàlàfíà tán fi wá sí wọ́n máa fi padà délé. Wọ́n á délé báre àkóyá ibi àrìnàkórè àmín. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Ọmọọba Olúwaṣeun Adébámbọ̀ ìgbàlàbí Ọlọ́run sí. Èmi ni àrò Mogosu ti ìlú Ibido Ogbo. Kábíyèsí akéyé púpọ̀ ní orúkọ àwọn ọdẹ Edo State Hunters Association. A fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé ọ̀pá ìgbéwu lọ́jà orin gbébọ̀. Ẹyẹ ìkú orí tẹ̀. Dúpẹ́ pé ẹ̀dọ́gbòrò ẹ̀pọ̀ láyọ̀. Ní orúkọ general àti gbogbo ọdẹ Ogun State lápapọ̀ a fi àsìkò yìí ṣe ládùúrà fún yín pé ẹṣin ọba àjòkópẹ́ ìlúkẹ̀rẹ̀ àdókẹ́ni olórí apẹ́ láàfin gbogbo àwọn ọmọ tẹ bí pátápátápátá ẹni fi wọ́n ṣòye lágbára àṣẹ wà níwájú. bá ṣe pèsè ilẹ̀ ẹ máa ara ilẹ̀ ọ̀rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àṣẹ ẹ bá ṣe pèsè ògún arogun ale koko wa yakayo shimale ya tele pe to àṣẹ òṣèlú àríjẹ o àṣẹ àríjẹ àṣẹ àgọtún ìdáfọ àlàṣọ àṣẹ ansọlẹ ní àárọ̀ wọn ansọlẹ ní àárọ̀ wọn àwọn ìjàdí fín ibo ilé ìṣúmọ pàtàkì sí pàkéèdè ajẹ kò rí bẹ́ẹ̀ o ọlọdẹ ìbá tẹlẹ ni o ẹ ṣàṣeyọrí o ẹ ṣàṣeyọrí ọdún náà pẹ́ lórí àṣẹ ẹlẹsẹ ṣé wọn pé tí ọdẹ bá ta àtúntò bá padà wọn jẹ àdéhùn wà o
ọdẹ yọ ọba ọdẹ ni ó jẹ ọba lórí ọdẹ ó jọba lórí ìlú ọmọ ọdẹ tẹ́tẹ́ ó ti wá di bàbá ọba o bàbá ọdẹ o ó kó ẹ̀ máa agbùsọ̀ lágbẹ̀rọ lágbẹ̀rọ agbùsọ̀ lágbẹ̀rọ àwọn olùkọ́ àfọ̀lẹ́ náà pa gbogbo àwọn ìbò tó máa wá wá jẹ náà ìgbẹ́. àríwá a lè sọ̀rọ̀ wá sí àwọn kọrin ọdẹ gọ́fúnà Ògùn State ọlọ́run àlọ́ rẹ̀ mẹ́ o òbí ṣíṣe àlejò arímu ọjà tó máa jẹ lẹ́yìn eléyìí ajé ọba gidi o ẹ máa pàṣẹ àṣẹ náà máa ṣe ẹ máa pàṣẹ àṣẹ náà máa ṣe omi akálù o káwọn ká máa wí láti ẹrẹ́jọ́ ní ṣé máa wí lọ. ẹgbẹ́ ọdẹ ẹgbẹ́ náà dé ògún náà ní owó léde ní ògún náà ní owó léde ní ẹni rán ní láàyò ní owó léde ní ògún náà ní owó léde ní ẹni rán ní láàyò ní owó léde ní ògún náà ní owó léde ní ẹni rán ní láàyò ní owó léde ní ògún náà ní owó léde ní kábíyèsí wàá bọ̀ wálé wàyà bíbé ewé ìdẹ̀mí jẹ́ lóko wàá bọ̀ wálé wàyà bíbé ewé ìdẹ̀mí jẹ́ lóko wàá bọ̀ wálé ṣọdẹ làbà báyìí náà ṣọdẹ làbà ṣọdẹ làbà báyìí náà pẹ́ẹ́rọ́ làbà báyìí náà pẹ́ẹ́rọ́ làbà hallelujah ó ní ohun àní là ń gbé lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Mogosu yìí lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. gbé lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. ohun àní là ń gbé. ohun àní là ń gbé lárugẹ. ohun àní là ń gbé ò lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. ẹ bá wa gbọ́ bá wa yìí ò lárugẹ. ohun àní là ń gbé lárugẹ. orúkọ tèmi ni ọmọọba Adémọ́lá Adéyẹmí ọmọ bíbí Ọ̀ṣínọ́wọ̀ láti ìlú Ibido Ogbo. Èmi ni olórí ọ̀dọ́ Ibido Ogbo. Inú wa dùn láti witness occasion tó ń ṣẹlẹ̀ lẹ́nu because nǹkan tí àti tọ́wọ̀n ọ̀dọ́ ti ń fojú sọ́nà láti ìgbà tó ti pẹ́ ni because ó ti ṣe díẹ̀ tí ọba ti tẹ́lẹ̀ tó ti kúrò lórí oyè tàdẹ̀ tí ń fà lámojúsùn pé kí ọba mi jẹ bọ̀ ó wá jẹ́ nǹkan wúrí ó wá jẹ́ nǹkan pàtàkì tínú gbogbo ọ̀dọ́ tí a fọwọ́ sí ta fara sí pé ó wá ṣìṣojú wa ó wá jẹ́ èní ni wọ́n gbádé lọ́ba wa lórí inú gbogbo ọ̀dọ́ dùn inú wa dùn ara wa yá àdúrà wa fọba ni pé kọ́ba pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ kọ́ba má yàn kú kí gbogbo nǹkan tí ọba bá ti ń wọ́n ní gbogbo igi télégbèjì bá fọwọ́ bá dúdú ló ń dún gbogbo nǹkan tí ọba bá ti ń fọwọ́ bá kó máa dún gbogbo nǹkan tó bá ti ń tú tọ́ba wa bá ti ń tú kó máa tú fún gbogbo nǹkan tọ́ba wa bá ti ń dè kó máa dè ní àṣẹ Ìdùmarè. gbogbo ọjọ́ tó kù lè dá sọ́nà ọlọ́run àjẹkó wá sí ìṣe tó máa dájú ọlọ́run jẹ́ kó wá o sátò lẹ́gbẹ̀ẹ́ kí ọba ìdúró yìí gbogbo tó ti kún ọlọ́kàn tẹ́lẹ̀ ọlọ́run àjẹkó wọlé wá. báyìí orúkọ ọ̀gbọ̀n abálẹ̀ tó kú náà dúró láòṣì gbogbo wọn ní kí n sọ pé ẹni fáìsàn ló o bí màá bọ́ ọmọ ṣe bí ló o bí màá fàyà tí o bí màá lóbìnrin náà bàrẹ̀ sẹ́gẹ́ tá máa ṣú ẹ bí màá kábàámọ̀ sọ́gẹ́ wà ṣe níbi pẹ̀lú ògùn ọlọ́run arápápá láìpẹ́ tù ibi dáa ìfẹ́gùn wọ́n ìgbógun ẹ̀yẹ nẹ́lù pẹpẹ ológun ṣe ń láàárọ̀ àtẹ̀gbẹ́ ẹsẹ̀ ìtẹ̀nà wọ́n ní wàá ṣe pẹpẹ ń bì oṣù ilẹ̀ ayọ̀nú ajẹ́ ilẹ̀ ayọ̀nú àtẹni inú ẹ̀ ń dùn àtẹni inú ẹ̀ dùn ayọ̀nú pẹ̀lú ògùn ọlọ́run lágbára ọlọ́run ká tó ṣọdún kan ẹ̀wọ̀n á ti ṣọ̀nà ìdúró yìí pẹ̀lú ògbó ọlọ́run ní kábíyèsí tó ṣọdún kan ọ̀nà yìí á ti gbọ̀ ògbó ọlọ́run kábíyèsí ẹ̀dúbọ̀ pẹ̀ fún wa ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa náà nìyẹn gbogbo gbà yóò ń kẹ́ ló ń bẹ̀ àlàáfíà ẹ̀mí gígùn ọlọ́run máa fún yín o ẹni tó máa wá da ìdúró kò ní àlàáfíà fi dé bí o gómìnà tó ń wá ń lu èso má bọ́ọ̀lù ẹ̀jẹ̀ jẹ́gúlù ẹnìbọn náà mọ̀ bá jọ ọmọdé ni bá jàgbà ni
tó bá náà máa wá kí ọba wo òṣìlú rẹ̀ máa mú o lọ gbogbo ẹ̀yin onílé àtàlejò àwọn baálẹ̀ ní ká kí bẹ́ẹ̀ ṣe o látọjọ́ ta ti ń wá bí ìfẹ́lẹ́ fi ń gbà wá gẹ́gẹ́ bí ògo kan náà àjọṣe pẹ́pẹ́ o ọlọ́run ní dáàrin wa rú bàbá kí àdúgbò pẹ́ fún wa o tó ẹ ṣe àdúgbò o. ẹ ṣe òun sà èmi ní baálẹ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́n mo jẹ́ secretary social secretary and welfare secretary olóògbóló baálẹ̀ in council and the social secretary welfare secretary Ogbo baálẹ̀ forum aláyélúwàsà akóríire lọ́sà gbogbo ọmọ ìlú Ibido Ogbo akóríire náà gbogbo àwọn ọmọ Ogbo lápapọ̀ akóríire náà on behalf of baálẹ̀ Ogbo Oyekunle the council màá fẹ́ kí secretary wa ibi tí Ọlọ́run tó kí àwa Ògbódé tó bá ní Oyekunle baálẹ̀ the council apò díẹ̀ àwa la pọ̀ jù àwa la ní àwa náà la ní kánsẹ́lọ̀ lọ́wọ́ àwa la tún ní vice chairman Oyekunle local government màá pe secretary wa ti baálẹ̀ the council Oyekunle local government Aisha Abiodun Mbọ̀tẹ̀ tí wọ́n jẹ́ secretary àwa baálẹ̀ Ogbo kọlù tí wọ́n wá jẹ́ baálẹ̀ ìlàwẹ̀ Ogbo ìmàrẹ̀dẹ̀ Ogbo wọ́n ní ìkó tí chairman àwa baálẹ̀ in council gbogbo Ogbo local government tí wọ́n ní kí wọ́n sọ fún kábíyèsí Aisha baálẹ̀ Abiodun Mbọ̀tẹ̀. Àwa ọ̀dù Ibido Ogbo lábẹ́ àkóso alága wa bá àìṣe ẹni ọ̀sáàtì àwọn ní gbogbo alága olóko káàkiri wọn ní ká kí ẹ̀ka àbọ̀sọ̀ ìtẹ̀ náà ní fún ọmọ ìlú lẹ́sẹ̀ àti lórí wọn ní láìpẹ́ láì jìnnà wọn náà wá pẹ̀lú gbogbo káńsù wọn wá ṣe àbẹ̀wò sí ìgbàlódé fún bíbí kábíyèsí ẹ̀ṣẹ̀ àdúgbò àgbà tó wà ní àárín wa baálẹ̀ jẹ́lẹ̀ ọmọṣàánú fagúnṣà méjì ní wọ́n culture wa yẹn ó strong gan àgbo tá à ń ṣe àti gbogbo ohun tá à ń ṣe tó múnú wa dùn nígbà tí máa dé padà sínú ìlú Ibido mo rí pé wọn ò ń ṣe mọ́ nǹkan tẹ́mi dẹ̀ rò ni pé ó dẹ̀ pé wọ́n ti gbé kinní ẹ̀ sí wa lọ́kàn pé nǹkan tá à ń ṣe kì í ṣe nǹkan tó dáa èmi ò dẹ̀ mọ̀ nǹkan tó dáa tó culture èèyàn ìmọ̀ràn tèmi ní ni pé mo fẹ́ mọ̀ nípa bó ṣe ń ṣe ọ̀pọ̀ jù àwọn kinní ká gbé padà sí àdúgbò wa káàdùgbò wa kó lè máa dùn ká máa rí nǹkan ayọ̀ bára wa ṣe ó dàbí nígbà tá a fẹ́ ṣe ọ̀rọ̀ ọba yìí wọ́n ní báyìí ló ṣe rí bẹ́ẹ̀ ni pé à ń lọ bá àwọn ìwìn àǹjọ̀nú sọ̀rọ̀ yàásì à ń sin Ọlọ́run wa ń bẹ̀ náà ni culture wa bá ṣe ń ṣe nìyẹn nígbà tí mi wá rí wọ́n so culture ni kìíní táwọn èèyàn sọ di nǹkan míì tó bẹ̀ sí fi parọ́ fún wa bóyá àwọn tó fi ń parọ́ fún wa àwọn ò fẹ́ jẹ́ ká fi make owó ni àbí wọn ò fẹ́ ká fi dàgbà sókè ni èmi tí wá jáde káàkiri mo ti wo àwọn ọba kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ nìbàdàn níjẹ̀bú òde náà ní pàtàkì nígbà tí mo rí tó ń ṣe ẹ̀yọ̀ ní èkó ní àìpẹ́ yìí mo rí gbogbo ibẹ̀ tó ń dùn tí president ń lọ síbẹ̀ tí gbogbo wọn ń lọ síbẹ̀ mo wá wo ọ̀dọ̀ wa yìí náà pé àwọn nǹkan tá a ti gbàgbé bá ṣe ń ṣe yẹn ẹ jẹ́ ká lọ kọ́ ká bẹ̀ sí ṣe náà ìfá mo ti bá àwọn olóyè sọ̀rọ̀ pé mi ò fẹ́ jẹ́ kó máa ju oṣù méjì mẹ́ta tá a máa ṣe nǹkan tó wà cultural ń dé báyìí nígbà tá à ń ṣe ọ̀rọ̀ kíní òye náà arábìnrin kan wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn mo ti ń gbọ́ ń pa ẹ̀ bó ṣe ń kọrin pé ẹbí wọn bó ṣe ń kọrin yẹn nìyẹn mo kàn ń gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kóbìnrin yẹn pẹ́ fún wa o kó lè kọ́ bó ṣe ń kọrin yẹn kó lè kọ́ àwọn ọmọ kéékèèké yẹn tẹ bá dẹ̀ rántí náà nígbà tá a wà nínú ìpòdó ń bẹ̀ yẹn ọmọ kékeré kan ń jó àgbò òun ní gbogbo àgbàlagbà bá ń wò fún bíi 30 minutes pé ọmọ wo ló ń jó yìí bọ́ ọmọ tó ń jó yẹn kì í ṣe pé ó ti ń kọ tipẹ́ o
lẹ́nu ọ̀sẹ̀ kan yìí tó rí àwọn àgbàlagbà ẹ̀ tó ń ṣe lòun náà sáré kọ tó dẹ̀ fi powó so màá fẹ́ culture wa yẹn ká jẹ́ padà kó jẹ́ part of our lives. Ọ̀rọ̀ culture yẹn náà ó máa bá economy lọ ni because ẹ rí pé àwọn èèyàn máa bẹ̀ sí wá láti máa wò wá yẹ̀ wá wò. Nígbà tí mò ń gbé láàrin àwọn òyìnbó mo rí pé ọ̀pọ̀ jù àwọn tó lówó jù nù wọn ń pàtàkì àwọn àgbẹ̀ nínú village wọn ló ń gbé tó ti ń ṣe nǹkan tó ń ṣe wọn ò jáde síta tó fi lọ ń ṣe nǹkan yẹn. Èmi náà wá bára mi rò pé village mi tí mo fi sílẹ̀ ní Nàìjíríà yẹn bàbá mú mi wá ní kékeré wọ́n jẹ́ kí n ti láìkì village yẹn tí wọ́n bá mú mi wá ó lè le láàkó mi láti ṣe so mímú ìrántí tí mo rántí yẹn mo rò pé tí bẹ̀yẹn bá rí bẹ́ẹ̀ ń gbà yẹn kí lọ bẹ́ẹ̀ yẹ̀ wò. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn tó wà ní òkè òkun yẹn mọ̀ pé ilé dùn gan. Ṣé tẹ bá máa wo èèyàn míì tó bá ti lò bí ọdún mẹ́wàá ẹbí àákí á máa wò pé mi ò mọ̀ ẹ́ ìdẹ̀ ayé wo ló ń live tí ò bá mọ ẹbí ẹ̀ tó mọ cousin tó mọ omi pé ò jámọ́ nǹkan kan nìyẹn ò jámọ́ nǹkan kan nìyẹn so kán wá sílé kán wá ṣe nǹkan gidi ṣe rí nǹkan tó wà níbẹ̀ ni pé àwa la máa tún ọ̀dọ̀ wa ṣe kò séèyàn tó máa bá wa tún ṣe tẹ bá wo àwọn òyìnbó yẹn tó bá kó nǹkan wọn náà lọ ń process ẹ̀ lọ́hùn wọn ò process ẹ̀ lọ́dọ̀ wa because wọ́n mọ̀ pé àwọn fẹ́ lọ fi help ọmọ wọn ni but kò yé àwa pé àwa la máa help ara wa so àwọn tó wà lókè òkun yẹn mo bẹ̀ wọ́n pé kán wá sílé kán wá ṣe nǹkan gidi ilé dùn. Ẹ ṣeun gan bàbá òní yìí jẹ́ ọjọ́ àpẹẹrẹ rere tó sì jẹ́ wípé ìtàn rere ti ń túnra rẹ̀ kọ ní ìlú Ibido Ogbo lónìí gẹ́gẹ́ bí ọba Mogosu ti Ibido Ogbo lónìí tí ẹ sì dé adé náà lónìí tí gbogbo ènìyàn sì rí pé kábíyèsí òun lẹ jẹ́ ẹ fi àánú àṣẹ ẹ fi ṣàdúrà fún ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà tó ń bẹ nínú ìlú yìí àti kákàkiri agbègbè Ìjẹ̀bú àti Akílẹ̀ Ìjẹ̀bú ní àpapọ̀ ẹ fi ẹnu àṣẹ ṣàdúrà fún wa. Èrò tí mò ń gbà náà òun ló máa di àdúrà pé àwọn ọmọ ìlú yìí wọ́n á rí ṣe wọ́n á rí bá ti ṣe wọ́n á rọ̀nà gbégbà ohun kan tó bá dáwọ́lé á yọrí sí rere ayọ̀ á kúnlé ayé wọn ọ̀nà wọn á là èèyàn ńláńlá èèyàn tó lókìkí ló máa jáde lọ́dọ̀ wa ó dẹ̀ wà látọ̀dọ̀ wa náà bá a ṣe bá ń ṣe wọn láti kékeré tá a ti ń kọ́ wọn tá a ti ń fún wọn ní ìmọ̀ tó dáa pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọmọ wa tóbi wọn á ṣoríire ọ̀nà wọn á là ayọ̀ á kúnlé ayé wọn wọn ọ̀dẹ̀ nífà sọ. Inú mi dùn púpọ̀ adẹ̀dúpẹ́ dọ́dọ̀ Ọlọ́run because Ọlọ́run ló ń ṣe nǹkan tí à ń rí lẹ́nu wọ́n ní he makes all things beautiful at his own time. Ìlọsíwájú ìlú yìí ni èmi ń fẹ́ o mi ì ṣe pé torí pé ó jẹ́ èèyàn kan àbí ó jẹ́ èèyàn kan báyìí ìlú Ibido yìí ni àwa wá ìlọsíwájú ẹ̀ àti wàtá ti wà ní kékeré téèmù tó ti gbé mi wá sílùú yìí bó ṣe wà náà ló wà ó dẹ̀ máa ń dùn mí lọ́kàn pé tí bá wọnú ìlú àwọn in fact àwọn ilé tún wó sí ni so nígbà tó náà fẹ́ mú ọba táwọn kan yọjú màá kàn máa rẹ́rìn ni pé wọ́n tiẹ̀ mọ ibi tí ọkàn mi wà fún ìlú yìí ẹlòmíràn náà fẹ́ ṣe ilé náà fẹ́ ṣe mo dákẹ́ mo dẹ̀ ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run pé nǹkan tí mo fẹ́ fún ìlú yìí Ọlọ́run jẹ́ kó mú ṣẹ so ọpẹ́ ńlá gbàǹgbà ni mo dún lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ òní mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìlú yìí though some of them will understand nǹkan tó ń ṣẹlẹ̀ some of them will understand nǹkan tó ń ṣẹlẹ̀ but wọ́n ti rìn díẹ̀díẹ̀ sí pé eré Ibido ó ti bú jáde o and it's going to we are going from height to height and mo máa lọ sókè sí ni very soon we are going to have a school here we are going to attract a lot of government projects here lágbára Ọlọ́run máa fún wa ṣe lágbára Ọlọ́run gbogbo nǹkan mèremère tá a rí níbòmí ló máa wọnú Ibido wa in fact I learned that Ibido ni first professor ní Ogbo ti jáde we want more professors more doctors more lawyers tó yẹ pé inú wa máa dùn pé yes àti lay foundation yẹn sìn àfẹ́ pé àwọn tó kàn fẹnu já ògoro káàkiri. àwọn ẹlẹ́sìn kan àbáláyé
àwọn mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi ni wọ́n ṣe àbẹ̀wò sí kábíyèsí ni wọ́n sì ṣe ìwúre fún kábíyèsí Mogosu ti Ibido Ogbo. Ẹ gbìyànjú láti like, ẹ comment, ẹ sì subscribe sí YouTube channel bàbá Jagilegbo. Ọwọ́ tí ẹ fi ń subscribe àti ọwọ́ tí ẹ fi ń comment náà ẹ ò mà ní fi gbókò ọmọ sìn. Ọwọ́ tí ẹ fi ń like, tí ẹ fi ń share ẹ ò ní fi gbókò ọmọ sìn. Ire òun lójú owó ń rí o, ire lójú yín yóò máa rí. Ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí àti ní gbogbo àgbálá ayé pátápátá mo kí yín o, wọn ò ní gbókò ọmọ wa ka yín mọ́lé o, ire lójú yín yóò máa rí. Ẹ ṣé.